Ìtàlájìkẹ́ kí mo rí tí ń sọ fún yín kí mo rí tí ń sọ fún yín náà bá fẹ́ gbéyàwó lé second wife ló bá mọ̀ sọ̀ jálẹ̀ ní bá ń lọlé A ní lọlé B nírè ìfẹjọ́ ọkọ sùn ní dìrẹ̀ bẹ́ẹ̀ kiri ǹjẹ́ bó ló wàá jẹ́ o ìyàwó ṣe bọ́n fẹ́ ilé èèyàn kan náà ni ó lẹ́yìn ìyálé ló gbagbá o ó ní tòun ò gbagbá ó náà rí ìyálé ń bẹ́ẹ̀ ni òun ò lè gbà kọ́kọ́ fẹ́ yàwó lé o ẹ dákun ṣe bí òṣèré Àjẹ́ńpé méjì obìnrin náà sọ pé òdenu ṣé onímẹ́ta náà òdenu ni torí òye mi so ìyẹn ni pẹ́yìn náà ẹ fẹ́ kán fẹ́ yàwó lé yín a gbọ́dọ̀ sọ sí o a gbọ́dọ̀ sọ sí so ẹ̀yin náà ń bẹ̀rù kán mọ́ fẹ́ yàwó lé yín all this way ọlọ́run á lọ.